Okay, sir. Yes, sir. Immediately, Timo received the first signal, sir. Our boys still want Nigboro, and we're trying our best. Yes, sir. Yes, sir. Okay, sir. I can assure you, sir. Timothy drop call you, sir. I'm going to step up action, sir. And you will see the result very soon, sir. Yes, sir. Okay, sir. Sure, sir. Yes, sir. What goes around, surely comes around. During Nigeria, oh, shit, oh, shit, oh, shit. Story balo. Darling, you are set. Yeah, I'm good to go. Sure, I need your kutolo. It's late. You say time. Thank you. I won't take much of your just. All right, darling. All right. All right, call me when you get to work. All right. All right, Right to take the wallet. Hello, come. Ṣàlàáfíà ni. Àlàáfíà ni mo wà o. Báwo dẹ̀ ní school? Ṣé lecturer tó fún problem yìí ò fún problem yìí? Olúwa ṣe. Daddy wà ní ilé wọn ṣe prayer. Ọba lolúwa. Òtúndé, kí ló tún fẹ́? Ṣé bí láti sẹ́ǹdì ẹ̀ sí ẹ? Ẹni pẹ̀lú bó ṣe ń gbà yìí, èmi ṣàfẹ́kọ̀ọ́ fojú sí ìwé ẹni wọn. Ìjọ́ òun ló sì gbọ́ kan lọ́wọ́ dájú tó tó ẹ̀ wọ́n ṣe prayer ṣé wà tó wọn padà. Bàbá yẹ orí ọ, tọ̀run wò ó, àgbèjà o. Ẹ kú jókòó sá. Ẹ ra sá dọ́kítọ̀. Wọ́n mi bólú, ẹ̀mí ẹ̀jẹ̀ pẹ̀lẹ́ kó ọ̀rọ̀ mọ́. Ládé bá fún lálàáfíà. Àmì o. Ẹ̀yin náà máa rí pé ìgbà tẹ gbé wá ó ti yàtọ̀ sísìn. Àdúpẹ́ lọ́dọ̀ ti bá fún àlàáfíà. Bọ̀mọ́ mi bólú ẹ̀yin mo ní bá sọ̀rọ̀ dáadáa. Ẹ ní láti máa mójútó ọmọ yìí dáadáa. Gbogbo nǹkan tí mo sọ pé kó má máa jẹ kó má máa mu ẹ máa make sure pé ẹ ń fún un ní follow up. Ẹ mọ̀ pé àwọn ọmọ kéékèèké tó bá ti lọ sí ilé ìwé tó bá ti ṣeré pa ẹ lè mọ̀ pọ̀ tó bá ti délé yẹn ẹ̀tọ́ títí yín mọ̀ mí bólú ò ní pé kẹ́ rí dájú pé ẹ mójútó dáadáa. Ọlọ́dẹ fún yín tó lágbára Ọlọ́run. Àmì o. The main thing tẹ́ ní láti mọ̀ ni pé mo ti sọ fún yín lé àwọn ẹ wá time kẹ́ jẹ́ ká tètè ṣe surgery fún mi because stomach hernia tí ó ń ṣe ọmọ yìí each time tí àwọn intestine yìí tó bá ti wọnú navel ni ọmọ yẹn máa feel much pain ó máa feel much discomfort kò jẹ́ dá fún stage ọmọ ìbáyìí but the earlier the better tá bá tètè ṣe operation yìí fún ọmọ yẹn náà máa lálàáfíà ọkàn tí yẹn náà máa lè balẹ̀. Doctor, gbogbo àlàyé tẹ́ ṣe pátápátá ló yé mi and I assure you you said 200,000 kò sí problem lágbọ́rọ̀ lọ and very soon I will try and work on that. I promise you. Okay. The earlier the better. Wọ́n mi bólú àwọn oògùn tí mo dẹ̀ sọ pé kẹ́ máa lò fún ọmọ ẹ máa try pé ẹ ń lò from time to time pending the time tẹ́ máa ṣe wá ṣe surgery fún ọmọ. Àwọn máa wà okay immediately tá a bá ti ṣe surgery fún Ọlọ́run máa fún bàbá mi. So ẹ ṣe gan
bẹ́ẹ̀ ṣe lọ sí máa pe reception máa ní kó fún yín ní 1 or 2 drop. Alright, it is well. What goes around, hey, surely comes around. Lórí Nàìjíríà, oh, ṣeré, oh, ṣeré, oh, ṣeré. Torí bálọ̀bálọ̀, àbọ̀ ń bọ̀. Fuck! Huh? Oh! Oh my God! Huh? Oh my God! John. Yeah? Wá kí ló fariwo báyìí? Client ti lọ mọ́ mi lọ́wọ́ náà. Kò ní lọ á dúró díẹ̀. Wọ́n tẹ́ mi expect kó yẹ kó ṣe gan ni pé ó yẹ kó gbé làbí yẹn kó jọ wọ́n lé báyìí pa. Kí n la laptop mọ́lẹ̀ pẹ̀. Yes. John tọrọ lọ́hùn tí bá ba tools jẹ́ báwo ló ṣe fẹ́ jẹ́ kí n survive. Jọ ìgbà tó ba tools ẹ̀ jẹ́ tẹ́lẹ̀ tó la làbí yẹn mọ́lẹ̀ jọ kí ló ṣe fún ẹ kí ló dà fún ẹ náà sọ fún mi kí ló dà fún ẹ ó máa ń dùn mí fún ẹ gan ṣó mọ̀ nǹkan tí mo sọ pé ó máa ń dùn mí fún ẹ ni pé o ò fẹ́ understand o ò fẹ́ reason pẹ̀lú mi wá ṣé bíbá ló ṣe fẹ́ jókòó sí ni èyí máa tẹ̀lé ìjà ló ti tẹ̀mí tẹ̀lé àbí gbẹ̀yìn sí máa darí ẹ láàmú ṣó mọ̀ nǹkan tó ń dùn mí fún ẹ ni pé mo kàn wò pé bàtà àti máa sọ pé bóyá mo fi ẹ́lẹ̀ síbi tó wà yín sí àwọn èèyàn máa ní ààrẹ rí ọba ó ti lórí dán mi ò dẹ̀ rẹ́ borí bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni gbogbo eléyìí tó ń ṣe ìjẹ́ka pátì short cut ti wá ọ̀gbẹ́ni gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí gbogbo ọlọ́mọ ọkọ tó ń ṣe sí ìgbòho tí wọ́n ń ṣe tó ń ṣe yìí short cut ti wà lágbé gbogbo eléyìí. Ọba. mo jẹ́ lóhùn. ọ̀gbẹ́ni mi ò dáa kú kí ló ṣẹlẹ̀. short cut. Yes. Ìdí mèrè ṣọ́kìtì, mo máa fi ń ga láti o. Lórí bálọ̀bálọ̀ ó dájú. Ọmọdé burúkú. Ìyá Sínátù. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo bí tẹ bá wò mí dáadáa ẹ gbé sí lẹ́ẹ̀tì ìgbọ̀ jáde. Because ọmọ ti wà lẹ́ẹ̀tì mo ti kẹ́sì òbí lẹ́ẹ̀tì ìgbà ẹ̀ gẹ́ẹ̀tì. Ṣé ẹ gbogbo nǹkan tẹ máa bá mi pò pọ̀ yẹn? Ọ̀pá ẹ̀yìn alẹ́ àti jẹ̀dí yẹn ẹjọ́ ẹ sáré bá mi ẹ̀ gẹ́ẹ̀tì. Ẹ ṣe pọ̀ ẹjọ́ tó yọ lọ. Bó ṣe sọ yẹn ẹ púpọ̀ fún un. Because ọmọ ti wà lẹ̀ gidi gan ni tó ti tẹ́lẹ̀ báyìí pé gidi ó ti tẹ́lẹ̀ báyìí. Àwọn tiẹ̀ ló sọ yẹn tèmi kọ́. Because èmi ò tiẹ̀ lọ́mọ kankan lè dé pé máa ní pé pápá kan wà tí mo ti fẹ́ lọ ṣeré lálẹ́ yìí. Àmọ́ bí mo ṣe wá dé bíbá yìí plan change ṣá. Kí ló ṣe lè? Plan change. Báwo ló ṣe? Ó yẹ mo gbójú mi sókè oríire mo sì gbámú wọ̀nkan òòrọ̀ nǹkan àwọn fíìdì rè téèyàn ti lè gbá bọ̀ téèyàn ò ní kọsẹ̀ ọlọ́run bójò rọ̀ ò ní yọ̀ ṣubú lórí fíìdì lọ́tọ̀ tó wá ìṣe kò tán lórí. àtọ̀. ẹ̀ka ọ̀rọ̀ ayé gbígbà kí n gbogbo nọ́ọ̀sì ọ̀fẹ́ náà tún ní mi ò fowó ra rọ̀rọ̀ níbi sùn èmi mo wíwé kò ní gbèsè tẹ́ jẹ́sẹ̀ ti san mo béèrè ní sáyé yìí mo wà ní. ẹ̀pẹ̀lẹ́ o bàbá sí náà tún. ojú àlejò owó mo mú tí bí búrọ́ọ̀ṣì gbólé etí ní bí ewé ọ̀gẹ̀dẹ̀ àgbàdo Jaye kí ló ha ilé lu mo béèrè ní sẹ́tòrí tí mo ṣe wé kò ní sẹ́fẹ́ kan bá sọ wá pàdé mi lóṣòdì nígbà tí mo ka bíìdì gbangba tí mo bọ̀ inú mọ́tò mo ti sùn lọ wò rántí kàpé bẹ́ẹ̀ ni èkó àwọn olówó èkó ní gbé ilé ò lè gbé kó torí pàràgà ẹ̀ mo gbọ́dọ̀ mowó rẹ̀ nínú òfin kí lọ fi kọ́lé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tó lọ́lọ́ sí òní báyìí tẹ́ ẹ̀ bá ti mówó dání ẹ̀ mọ́ ìyá bímọ owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni ọdún mo lẹ́gbàdé síbẹ̀. kí ni mú ni àwa wí tán ẹlẹ́tírísì ẹ̀fẹ̀ gbàgbọ́ ṣébi ìjọ fídì paraga là ń tà bí o sì fídì bí Yasínátù Yasínátù ó mọ mẹ̀mẹ̀ tó bá wà mọ mẹ̀mẹ̀ ó mọ mẹ̀mẹ̀ Yasínátù sórí o ti kú wa rẹ̀ gbọ́dọ̀ gbà wọn la because nígà tí ó gbà ní oúnjẹ tó wá ń gbà ní ọtí
ó ti lọ sóko ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni Agbàmọ́ra because àwọn gómìnà pa ti tẹ̀ wọ́n máa gbà mọ́ra ìyá sínú tó ṣe rí lórí ọ̀rọ̀ fíìdì tájọ́ ń sọ yẹn fíìdì wà ń bì tó tẹ́ lọ rẹ́rẹ́rẹ́ ẹ wọ ọkọ yìí San Siro lẹ́ ń wò náà kọ́ ẹ lè mọ nǹkan tó ń jẹ́ San Siro international field ni tí wọ́n ti ń gbá bọ̀ bọ́tẹ́lẹ̀ àwọn mutọ́nu local field èèyàn gbọ́dọ̀ débẹ̀ bí ẹbẹ̀ wọ́n á ti ṣàbàṣà síbẹ̀ abó ò lè ní ìtìmọ̀ wọ́n ti fi jẹun àwọn ti fa abo eléyìí jẹun gan pẹ̀lú San Siro yẹn. San Siro ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀. Ìyá ẹ wo bí ẹ mọ́ ṣẹlẹ̀ ẹ ṣáàbà àpò tó kárí tó gbogbo ẹjọ́ ẹ bá mi kú kí n tètè máa lọ. Ẹ má má ṣe báyìí. Lójú àlejò èwo ni ṣó wà lẹ̀ ó dà tí ò bá sóhun lẹ̀ fóònù wà lẹ̀ fóònù wà lẹ̀ fóònù rè ẹ gba fóònù ẹ kó kíní ẹ kó pọ̀jà rè èèyàn máa sáré kó gbogbo ẹ̀ pọ̀. ká fún pọ̀. Ìtàkùrọ̀ lórí ti bẹ́ẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Àti ẹ̀wá sọ fún bẹ́sí tẹ́lọ̀ tó fẹ́ràn ti fún mi. Sẹ́nu ajalẹ̀ ti gbà dàbí ẹnu ewúrẹ́. Ẹ̀rọ ni. Kò dájú pẹ̀yìn gan lógo. Kí ló ṣẹlẹ̀? Ilé ló. Fóònù ìjà ẹ wò. Ìwọ lógo ló ta pàrágà. Ṣé èèyàn tó lógo máa jókòó sí ní fàájì? Ìyá Sínátù. Kí ló ṣe yìí? Mo bá ikọ́ kọlù yìí ṣá. Màmá gbègbè àti fàáyín lè ṣe àwọn òbí àkọ́ kọlù yìí. Ẹ tó ṣẹni lóbó tó bí gbàrú àwọn olófàáyín. Fáyín gbà wò. Ilé local field làwọn méjì wọn ṣe San Siro. Eléyìí ò ṣe San Siro mọ́. Ẹ ṣe máa tún sọ. Ó fẹ́ jẹ́ èmi àbẹ̀rẹ̀ ilé tó wọ sínglet bí àwọn oní PSP bàbá ń kẹ̀. Lásìlọ́tù àtàsíwì àti wèrè lẹ́kọ̀ọ́jọ sí ọ̀la. Lórí náà yẹ rẹ̀ o, ṣe rẹ̀ o. Ya, hello. Sister Tella, báwo ni? Ẹ ṣé ọjọ́, mo really appreciate. Ẹ̀yà ẹ ṣé mo dúpẹ́ gan. In fact, mo really appreciate. You really try for me. I'm so grateful. How was your day now? Not bad. Pẹ̀lú fọ́lọ́. Ẹ wo, mo máa wish kémi àti ìjọ ríra. Anytime they want to fix me up, I will make sure I'm available. All right. Okay, ẹ ṣé gan. Ẹ wo, in fact, Ọlọ́run á jẹ́ kí n lè mórí. All right, take care. Later. Okay, ẹ ṣé gan. Thank you. Ṣé ìgbà tẹ́ ń bọ̀ ẹ̀ tí bẹ́ẹ̀ náà ń kẹ́kẹ́ ṣe tí? No, not at all. Are you sure? Sí wàhálà. Anyway, you're welcome to our office. You mean you own this place? Of course, yes. Èmi ni mo ní wíwọ́ ìwé àpáta, èmi ni Ọlọ́run jogún ẹ̀. Wow, wonderful. It's good. You are doing well. Yeah, thank you. Ṣé last time pàdé mi nínú bọ́ọ̀sì yẹn? Ọlọ́pàá la máa pàdé mi. Because lọ́jọ́ yẹn, mo fẹ́ gbé mọ́tò mi kúrò nígbè drive ara mi. Mo mọ̀ rò pé traffic wà gbogbo road yẹn. Mi ò dẹ̀ kí n láì fi máa go through stress rárá ni. Driver mi lè mọ́ mi ẹ̀ sick, ó lọ sílùú wọn. So ẹ mọ̀ mí níjọ́ ìjú pé kí n drive ara mi lọ. Mo ti rò pé torí traffic yẹn o, kémi náà tẹ̀ jáde kí n lọ wọ mọ́tò. Kí n ṣe ọmọ tálákà, káwọn tó ń lọ nílùú. Reason yẹn tẹ̀ fi mi jọ yẹn. Actually, it was coincidence that we met that very day. Èmi gbàgbé wallet mi sílé o. Òun ló jẹ́ ká pàdé nínú bus. If not, ìgbà tí mo tún máa dé sálẹ̀, mo tún ọmọ tí mo ní kó bá mi fọ mọ́tò. Ìyẹn náà ó tún ṣe, and I'm late, so I just have to enter road. So thank God, Ọlọ́run tó sọ pé a máa pàdé náà ló jẹ́ ká pàdé níjọ́ yẹn, and we thank God everything is okay. Bọ́lá tó ṣe máa ń ṣe nǹkan tiẹ̀ nìyẹn. Ó mọ̀ kó àmì èjì máa ní nǹkan ọjọ́ ṣe papọ̀. Ó ló fi ní ká meet lọ́jọ́ náà. Anyway, ẹ jẹ́ kí n mú yín káàkiri kẹ́ wò round, kẹ́ lè fojú yín lóúnjẹ kẹ́ máa wọ̀ nǹkan ta ní bó ṣe máa ń sìn. You have good cars around. Thank you. Let me just see. Bàbáyé orí ọ, sọ̀rọ̀ wò ó, àgbèjà o, àgbèjà o, àgbèjà o. Ìdí mèrè ṣọ́kìkì kò má bùgà ládì o. Torí bálọ̀bálọ̀ ò dájú, àbọ̀ ń bọ̀ o. Adébùrọ́kọ̀ ọ̀bọ̀jú ẹ̀yìn ṣọ́gán olúwẹ̀rẹ̀ olúkọ́sọ ìbànú. Nàgbánú bí ọ̀gá.
ìyá sínátù sínátù ìyá sínátù sínátù. ó jọ ìyá sínátù lójú. Ọlọ́run ṣàánú. ẹ káàbọ̀ ìyá sínátù. ó yá yín lẹ́nu àbí èmi náà ṣe lè dán dáadáa. Yeah, ẹ rí pé everything ti change. sẹ́yìn náà lẹ dáa tó báyìí abẹ́ ẹ̀rọ náà ìgbà tẹ́ wà mo rò pọ́nmọ́ sí Ọlọ́run ló dá yín àsáwọ̀ yín jọ yàn gidi báyìí. ẹ̀yin kò mọ̀ pé Ọlọ́run kó ara o mọ̀ pé a make sense báyìí. ọ̀dà tọ́lọ́run fi pin lọ́tẹ̀ yóò dáa. ó yàtọ̀ àbí. orí mo dá gàrí nù. ìyá sínátù ẹ̀yin náà rí bó ti yàtọ̀ àbí. orí kó yàtọ̀ yàjọra. ṣe rí àwa tẹ̀ ń wò nísìn we are now chameleons. ọ̀gá tó jẹ́ pé every time ló fi ń pààrọ̀ aṣọ àmú kan à ń wọ̀ kan ni ó ti yé yín. mo rántí pé last time tí a wá bí báyìí ẹ sọ̀rọ̀ sí wa bí ẹni máa kú ó yé yín but no problem àkànná a fi ṣòṣùn a fi para but now a kì í jègún mọ́yán a padà wá láti wá clear àwọn bills wa èló la jẹ yín. 1000 kan péré. 1000. bẹ́ẹ̀ni. ló ń jẹ́ bẹ́ẹ̀ 1000 ló ń jẹ́ bẹ́ẹ̀. ọjọ́ burú èṣù bómi mú yín. ìyá sínátù bóyá mo lè láǹfààní àti béèrè lọ́wọ́ yín iye tí ẹ fi gbilẹ̀ ọjà ìgbọ̀n. ṣé gbà mí ilé 5,000 ni. kí ló ń jẹ́ 5,000. ọmọ ọdọ 5000 ló jẹ́ bẹ́ẹ̀. ló jẹ́ 5,000. ẹ má fi yọ sí. torí 5,000 naira lẹ́yìn fi ń sọ̀rọ̀ sí wa bẹ́ẹ̀ tí ò nọ́jọ́ ọ̀la. ìyá sínátù. mo dá yín lóhùn. anyway lálẹ́ ìta wá sí ibà a wá láti wá bọ́ọ̀lù yín a wá ba ayé yín jẹ́ ohun tẹ́ ẹ̀ rí rí oyè yín tó ń jọ yín lójú ẹni tí ò lọ́jọ́ ọ̀la ẹ̀ tiẹ̀ lọ́jọ́ ọ̀la ná because èèyàn ò lè máa tarú nǹkan báyìí kó kọ́ face me and face you débi pé ó máa kọ́ yàrá kan débi pé a fẹ́ fi kọ́ mansion. ìyá sínátù a máa bójú yín jẹ́ lálẹ́ because àwa tẹ̀ ń wò yín náà oyè yín eégún burúkú ni wá abitakoli lẹ́yìn awágan ò dá fúnra a ní àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà lẹ́nu ọ̀rọ̀ burúkú máa fọ̀rọ̀ báyé ń jẹ́ ọ̀rẹ́ àti 5,000 yẹn àti 1,000 kan yẹn èló ló jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ 6,000 fún wọn. ìyá sínátù a máa bọ́ọ̀lù yín lálẹ́ bó ṣe wà yìí kókó kó fún wọn náà kó fún wọn ṣáà gbogbo pẹ̀lú àwọn mọ́là tó ń ta tó ti kó fún wọn ìwọ̀nba yìí tí mo kó yìí àwọn crew wa ló máa mú ilé. ṣó pé ó tún lé àbí ó tún lé àwọn crew wa ló máa mú ilé. iléeṣẹ́ yóò ní gbé. ẹ mú dání ìyá sínátù. iye àwọn tá a jọ ń ṣiṣẹ́. ìyá sínátù ẹ wo bí ẹ wọ́wọ́ mi ẹ wò 1 2 3 4 5 6 7 8 9 10. 10,000. dọ́là rẹ̀ ẹ wo bí dọ́là nìyẹn. mi ì rò pé ní. kí lè fẹ́ ṣe. fọ́ọ̀kùn kí ni. wọ́n nínú èbó lórí owó ìmọ̀ wa fọ́ọ̀kùn kí ni. mo sì tí ì dé bẹ́ẹ̀ ẹjẹ́ yẹn wò. irọ́ rẹ̀. ẹ má fọwọ́ kan yẹn ẹ rí 10,000 yìí ìyá sínátù. tẹ̀lé ní. àbọ̀kọ mi. but on one condition. mo ṣe kọ̀ọ̀kan sẹ́ láàárọ̀ àná. ẹ wá kàn ṣe ráìsì bẹ́ẹ̀ ti jẹ́ yẹn lèmi bá yín sọ èmi fẹ́ fún yín lówó yìí. mo sọ fún yín náà jọ tẹ wá pé òsì sunkún lu wa. ṣẹ́yìn ọdún ṣẹlẹ̀ ní pé ìyá sínátù ẹ máa ń pátá lè ṣe. èmi tètè ní sáìsì mi lọ́jà. ó ti pọ̀ ní mo lò. ó kẹ̀jẹ̀ pé kí n tó ríra. sínú mo máa ń pẹ́ lọ́jà. ìyá sínátù gẹ́gẹ́ bí mo sọ fún yín pé ẹ̀yin ẹ̀ lówó ẹ wo bí ìyá sínátù ẹ̀yin ẹ̀kùn bá mi bọ́ sí kọ́nà ń bẹ̀ kẹ́ẹ̀kùn bá mi bọ́ pátá yín kémi dẹ́ kó 10,000 yín fún yín kí n dẹ́ pátá kí n dẹ́ máa lọ. inú mi sì wàá dùn ṣùgbọ́n pàbí tọrọ ń gbà wọlé etí ọ̀sẹ̀ tó lọ náà ṣẹ̀ṣẹ̀ bá mi rògùn sí ṣùgbọ́n ẹ dúró náà ti bá wa bọ̀ fún ẹ tẹnu mọ́ lọ. kí n dẹ́ fún yín 10,000 á tún fi dọ́là yẹn sí. a fi dọ́là yìí lé. owó lé mo tí ì rírí. bó ṣe wà yìí. ẹ̀wà ẹ̀wà ẹ jẹ́ ìwà àwọn títẹ̀ tó dání. náà ti kú lélẹ̀. ẹ mú lẹ́nu. a ti sanwó ẹ̀. nígbà tẹ̀ tí ká párù bí ọ̀fọ̀ ọlọ́mọ. tẹ lóyún tẹ rẹ oyún inú yín tẹ fi rọmọ bí mo ti mọ̀ pọ̀rọ̀ ló wà ń bẹ̀. ìgbà tẹ̀yìn dé ẹni kára sórí ẹlẹ́ẹ̀sẹ̀rún. ẹ ń bá mi sórí burúkú ọ̀rẹ́ ti yé kábí pọ̀nmọ́ yànnà pàjá. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ogó 2 gig lẹ́nu òkò dánlódù wásaàpù bẹ́ẹ̀ ni gbogbo dáadáa tẹ́ ẹ̀wọ̀ tẹ́lẹ̀ ẹ̀wọ̀ sọ yìí
bàtà yín ló dàbí kíní tán fi ń gbẹ́lẹ̀ lóko yìí àwa wí táì wí ẹsẹ̀ tí bí ewé láì ní ìgbà tẹ̀sán tí kí kò sẹ́ni tó dá sí o. ṣùgbọ́n ẹdúró náà ṣé ẹ̀wọ̀ àṣẹ̀ṣẹ̀ rà sí ní eléyìí ló dàbí ìfun ẹran góòdì ẹ ti wó lọ bí tó jọjọ́ orí mi lọ kì í mọ̀ pẹ́ yẹ èèyàn o ó ga gan ni ẹ dé ní ìsẹ́ni pé bọ́ pátá wá ṣé mọ́mí yìí ti kú ni. ẹ gbọ́dọ̀ gba pátá di ìyá yín ni ẹ wá ń bì í. gbàdá sọ ti ní kò sẹ́ni tó dá sí o. mi ò ní sẹ́ni ẹ fara balẹ̀ o ẹ ní sùn ẹ ní sùn ẹ kọ́ mi ẹ Comfort. Wait, wá Yasina tu. Gbogbo sex, gbogbo rubbish. O lè lu mi sọ́ọ̀bù mi o. Gbogbo rubbish tó ṣe. O lè mi bẹ́yẹn gbé wá ká ọ̀sán ní ẹ̀wọ̀n yóò ṣe farabalẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ṣébẹ̀ tí mo lè mọ́lẹ̀. O lè ẹlẹ́sẹ̀ gbígbẹ́. Orí bó ti lóun ó rí wèrè olóṣì. Ẹ̀rẹ́ ló pátá ya yín lé. Àwọn ọmọ burúkú àwọn ọmọ játijàti. Ni wàá mọ̀ relé torí tí bá pẹ́ mí lálẹ́ wọn lè padà wá bọ́ pátá nù. Ọmọ yìí. Ṣọ́gán lolúwẹ̀rẹ̀ olùkọ́sọ ìbàdàn. Dọ́gbanú bí ọ̀gá, yàrá tàbí ọ̀gá. Ẹ flex ọ̀gbọ́n ọ̀dọ́. Ṣeré mi ọ̀lọ́ máa bá yé ń jẹ́ síbí ni. Wo sórí èmi ò lè ever broke. Àfi tí ló kàn tó tí ò bá sí mọ́. Tí lótò náà tí ò bá lè ṣe kí n tí ò bá exist mọ́ ni máa broke. Ẹ ṣe fàájì lọ tá bá kúrò mi à ń lọ sí club 10 o. Honestly olóṣù máa ń dìyàwó lè. ẹ wo dán létí ẹ fìyẹn lẹ má gbìyànjú wá ṣe rọwọ tẹ fi bá mi ta last time èmi ò láìkẹ ká tó wọlé ṣe ẹni tí lẹ́nu ẹ gbọ́dọ̀ ṣẹ́tù mi lọ́jọ́ kò dẹ́ ṣe pé bẹ́ẹ̀ owó tí mò ń béèrè fún yìí ẹ lówó yìí lọ́wọ́. orí pé mú gùn lówó orí pé mú mú mi orí pé lè yóò mọ mẹ̀mẹ̀ tí lè bá mọ mẹ̀mẹ̀ kò mọ mẹ̀mẹ̀ sì wá jẹ́ kí mi sọ nǹkan fún ẹ. pákéjì mo fún ẹ olóṣù máa ń dìyàwó lé o. ààrẹ balẹ̀ gbọ́ nǹkan tí mi sọ fún ẹ o kì í fẹ́ gbọ́n nǹkan tó máa ṣe nǹkan tó ṣe wà níbi tó wà látijọ́ ọjọ́ iná nìyẹn ṣé orí ibi tí wọ́n ń wò bá a ṣe wà èmi àti dán èmi ọba àti dán ọ̀gbẹ́ni àti kúrò mẹ́rin ti pẹ́ gan ti pẹ́ láti kúrò ń bẹ̀ wo gbọ́ mi fọ́múlà tó ń lọ lọ́wọ́ sí ṣo fẹ́ gbọ́ tó bá ti fẹ́ gbọ́ wàá bẹ́ mi fọ́ ṣọ òkè ẹ̀rọ sí wàhálà má wọrí tó bá ti wá máa já ẹ bó ṣe ń lọ ìwọ náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ náà ni tí ó bá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ ká máa fi nǹkan bẹ́ẹ̀ wọ̀n ẹ̀ ibi táwa ti jẹ ni kò yẹ ká fi wọ̀n ẹ̀ bọ̀ tí má fọ̀ má wọrí tó bá ti wá máa já ẹ tán john ó wà ń bí má wọrí ó wà ń bí tó bá rí ọmọ ilé ti wà wo má lọ rò ibẹ̀ kọ́ láà wà àti kúrò bẹ́ẹ̀ yẹn àti lọ́gán gbà bẹ́ẹ̀ o ti understand wàá ṣe rí kò sí wàhálà mú mi for sure ọ̀gbẹ́ni àmà ríra for sure wàá ṣe rí. kọ́ tiẹ̀ ó lè jẹ́ kó mú ìdè má jẹ́ kó mú ìdè. bọ́yọ̀ ṣe yàn bẹ́ẹ̀. Abukia, that is my baby. báwo ni ìwọ ọmọ ẹ̀kọ́ máa ń dà mí lọ́rùn ṣá tí wàá ṣe pé john tó wà ń bẹ̀ ẹ̀ ò get john bọ̀ má wọlé mo gbọ́ gbogbo tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan bọ̀ tó mọ bá tó ṣẹlẹ̀ ni pé èmi ò fẹ́ mọ̀ ń pa ẹ̀ mi ò fẹ́ mọ̀ ń pa ẹ̀ ọ̀sùnkọ́ tèmi kan jẹ́ kó mọ̀ lé ní ìlú pé tí mo fẹ́ jẹ́ kó mọ̀ lé ní ni pé tó ṣe ń rí èmi ọba ọmọ kò ti wà ókè ìbàjẹ́ ṣówó ni ìyẹn kéré wọn kọ́kọ́ gbà. Sori ìlú máa ń yí padà ń gbà mí kọ́kọ́ gbà mo ṣe lálejò o lè jẹ mí máa yí. ó dá padà o lè jẹ mí máa yí. òun sọ pé tí o bá ń ṣe pé john wà ń bẹ ojú wọn náà ṣe kí ni ó wà ń bẹ irọ́ ẹ wo mẹ́tọ̀ tó ń tó ṣe lè òkè báwo ni bèbí mi ó sọ̀rọ̀ kankan lẹ́ǹkan yẹn ó ní pé tí o bá kí n ṣe pé bá bèbí mi ní kàgbà yéèbà. dán wo a máa da ojú ọ̀run síta máa fọ lójú
Kuti, our reports to one mirror. Are you following the matter? Yes, sir. The boys are on ground on it. It's okay. Mufako from the response I need to prevent the next 1 week. And that brings me to the issue of these guys, young guys. Tono Kapambira lines kakiri, one rape and one pants meeting one, who was the chairman, not bombard me over it. Or have you not heard about it? I'm aware of it. We are working on it. You are not. Because if you are working on it, we are getting a positive response thus far. I mean, what if you are called not the commissioner once? You refer by the kitchen. Then to the kitchen, so that's it. I want you to lead the team. Go out after these idiots, dismiss them. Yes, sir. You lead this team. You go all out after them and make sure we win. Have peace with them and jurisdiction. Yes, sir. I want positive results. And I want it within the next 1 or 2 weeks. Oh? Yes, sir. Hey, return, 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 return. Changes, put in so. On the time, say you have much way. Say for any time, you want to bathroom, can shower. You should have been looking party. Oh, Stella, I can't wait to have you. I've been waiting for this moment for long. Oh, long. Oh, no, oh, she be tiki. Oh, no. I share what dear. Oh, share this. Then why you share? This woman, you will suffer. Are you serious? Of course, I'm serious. You're teasing me. I'm not. Why will share? I'm for you. Eh? Nice one. Nice one. Shut up. Enjoy every job for saying that. Every job belongs to us now. What here? Most will be whatever Waso, but only on moto, what to my dinner will buy. You know, sir. Welcome to my dinner will buy. Short here, no, to Balufe waiter. You would have files definitely make Sharon long. Okoja Koduli. I am to get a to double like a couple of Allah. Yeah, I will gun. You go gun. You got to go and get no money. You are believe nobody. She will say, oh, the daily. Oh, hey, can you keep short? Who want that for? I should be with you. Why should we be? Yes, yeah. Say, Alain. Give me it. Give it. Go down. No problem. Come on, go to share this in the week. Go pata Aina. Go down. Yeah. Hey! Let you on Buju. I give you better, my friend. Oh, I must be. How do you hold it? Give you better. Joe, give you better. Ah, Morocco. Put it in. Nice one. Nice one. Emma Shebe. Shut up. Never fall Buju Lasso. You couldn't listen you. Okay. Oh, yeah. Go for it. Oh, I show you. Oh yeah, over time, over there. Alright, Suma! She said, oh, no, she in our point. Always. Kill a machine. Why did you see me? Kill a machine. Back when I always. Kill a machine. Ah! Yes! How is it? I'm going to say it. One of the glasses here. It will be a You run on Jati also. You can see you are very, very stupid.
honestly kò sórúkọ méjì tó ń jẹ́ you are so stupid. ṣọ́rọ̀ wà nínú gbogbo ohun tó sọ yìí irú ìgbèrègbèrè olórin tí o fi ń láti lọ sọ ẹrù ìjọba náà ìbọn for that matter kó wá bọ́ sọ́rọ̀ àwọn civilians. Julie, let me tell you ibi tí agbára mi mọ ni mo ti sáré yẹn and it's because you are one of those guys tí mo train tí mo dey trust if not you will have been dismissed. Look at you. Don't just look at you. Kí ló ń wú ẹ lórí? Kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi ń jólẹ̀? Nínú iṣẹ́ ọlọ́pàá, ó sọ iṣẹ́ ọlọ́pàá, ó sọ di eré. You don't know it's a very serious work. Débi pé o lọ sọ ìbọn nù. Tó bá lọ fi ìbọn yẹn, tó bá lọ fi ṣe anything. Hey, what are you going to say? I'm disappointed in you. Look here. I want you to listen and listen good. I'm giving you just 1 month. 30 days. Kò fi wá ìbọn rí. Or else. The moment we could not get that gun or you could not get it here, then you are in soup. Ogbomi. Don't try. I want that gun here. Èmi ò ní wá máa jí ẹ̀ṣẹ̀ tiẹ̀. Ìwọ lórí rẹ̀ òṣìkiri. Tó fi sọ property ìjọba nù. Ìwọ ni kò face ẹ̀. So don't just try. Because I'm going to be after you. Get out. Get out. No man know what goes around surely comes around. What goes around surely comes around. Return. Balo. You kidding me? Torí gbádùn 2 minutes péré. Torí gbádùn 2 minutes péré. Finish ara mi. Mo tún wá daft. Débi pé mo tún lọ gbé ẹrù tó balẹ̀, mo tún gbé yẹn mọ́ mi lọ́wọ́. Olúwa Ẹlẹ́dàá mi, ló ṣètò wo ni mo kóra mi sí Ẹlẹ́dàá mi. God. Torí bálọ̀bálọ̀ àbọ̀ wò return. Ọba, I'm fed up. Ó kàn dé páàkì òde wá síwájú mọ́tò Ó ti rẹ̀ mí. Ó ti rẹ̀ mí. This is after 1. Gbogbo wuyi aago tí a wà by this time. Àdẹ̀ tí complete mission wa. Àìtí mọ̀ bí tá à ń lọ. Àìtí mọ̀ bá ifẹ́ ṣe. So, nǹkan tó mú ẹ wá jó síwájú mọ́tò ni. Ṣé mi ní jó síwájú mọ́tò? Nígbà tó fún wa ní conditions pé ká wá pátá 9. Inú 9 àti rí 7. Ó kù 2. By this time of the day, kò la fi wá pátá sí. I'm tired. Farabalẹ̀ náà. Okay, now, gbà tó sọ pé o táyà ń sìn báyìí. Okay, now, gbogbo ìrìn tá a rìn látàárọ̀ ń sìn. O kò fẹ́ kó waste just like that. Waste o because mo sọ fún ẹ. Tó ń sọ̀rọ̀ short cut fún mi. Gbogbo àwọn nǹkan wàhálà bá mi sọ fún mi. Mo ṣe promise Ẹlẹ́dàá mi pé I don't want to involve in anything tẹ́ kó máa fún mi ní ó máa fún mi ní headache. Now nísìnyí after 1 mi ti sùn. Pẹ̀lú mo ìbàdí oorun tó mi ti sùn after 1. John, yẹ kó rúkọ ẹ máa rú ẹ náà. Jẹ́ kó rúkọ ẹ máa rú ẹ náà. Dán ni ẹ náà. Kí ni máa dán? Ó máa dán. Má rò ó máa dán. Ọ̀rẹ́, ṣé mo di furnace pa? Lẹ́sẹ̀ àkọ́kọ́, àwa ọmọ tó wà responsible ó yẹ lórí pa fẹ́ bọ́ wá bá ó ní kan máa fi operate tọ́lọ́pọ̀ lè mọ lórí irú ẹ̀ lọ́wọ́ wa. Yes, kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀ náà? Kí lójú òrìrí? Èmi ò ní nǹkan tójú òrìrí náà. Kí ló ń sọ báyìí? Tó bá bá bọ́n lọ́wọ́ kí ló ṣẹlẹ̀?
ṣọ́ọ̀ṣì ń rí yẹn ọ̀gbẹ́ni kò sí nǹkan ṣó mọ nǹkan tí mo rí ń sìn ni pé after àwọn ọ̀rọ̀ lóòótọ́ but èyí Friday náà Don Jamalo let's go Don let's go. Sorry for what happened the other day. Mi gan láti gbà yẹn ara mi ò balẹ̀. Nítorí mi gan mi like bí wọ́n ṣe báwọn ká sí bó ṣe ọ̀pá mi. Hope all is well. Kò lè tó yẹn, àǹfààní ìyẹn ti lọ́wọ́ nìyẹn. Kí la fẹ́ ṣe? Ó mọ̀ pé kò lè kú lára tán báyìí náà díẹ̀díẹ̀ ni. Kọ́kọ́ tó tẹ̀ wá ń bọ́dà mi ni pé àwọn boys ṣe no disturb me, wọ́n fi phone disturb me every time. Kò yé mi, I don't understand why they are doing that. Kí ló fẹ́? Wọ́n ní gbogbo fọ́tò tí wọ́n yà yẹn báwọn máa send us online. Kí ni yẹn ló wá dẹ́rù bà mí? Because fọ́tò dẹ̀ jẹ́ ìyàwó star. Mi fẹ́ kí wọ́n fi kọ́ lọ tarnish image yẹn. Yeah, I have to give them 500,000 for them not to do that. Mo fún wọn ní 500,000. Owó kíni náà? Kíni gbogbo yẹn sì? Owó kíni? Ó lè lówó kí ṣé kán lọ send gbogbo kíni yẹn sí net. Àwọn àdáwọ̀ bàbá wa láwo nílé báyìí. Because mi ò lè ṣe nǹkan tó máa tarnish image yẹn tó dẹ̀ máa ba reputation tèmi náà jẹ́. But kí ló ló fẹ́ fi ṣe? I don't know. Ìjẹta ó tó di pé mo gbéra mo wá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tún sì pè mí wọ́n ní 700,000 kan. Mo wá wò pé kó má jẹ́ pé bí àwọn ti ń disturb wọn náà mo ṣe wá báyìí. Ó ti pè mí. Ṣé mo ṣe pé wọ́n fẹ́ lu opportunity kó tó ṣẹlẹ̀ láti máa fi gbowó lọ́wọ́ ẹ̀ ṣá? Kò yé mi náà. Ìjà òbí mi ò ní ṣe fẹ́mi náà ṣá, ẹ̀ máa ń bà mí. Ó tó jẹ́ kí n wá bá ẹ̀ nìyẹn. 20,000. Ok, ìṣòro àwọn ṣe tí wọ́n ní wọ́n ṣe tán náà. Wàá fún mi lákàánú ìgbà yẹn sí. Wàá fún ẹ ní 250,000 owó yẹn. No, don't worry. No, don't worry. Don't bother yourself. Mo ní kó má worry. I can take care of myself. Ṣé kí n fún ẹ ní 250 padà? No problem. Don't worry yourself. Má worry. I can take care of myself. I will handle everything. Honestly speaking, I will handle everything. Ó dá ẹ lójú. Yeah. No. I will. Ìwọ ni mo kàn wá after. If you tell me now that you are okay. I'm going to be fine. All right. Kò sí wàhálà. Díẹ̀díẹ̀ ló máa kó lára díẹ̀díẹ̀ náà ni. Àbí báwo? Iṣẹ́ ìkan náà ló máa kúrò. Báwo wá ní business? I'm okay for now. Are you sure? Yes. O fẹ́ anything? Not really. Omi kan. Ọmọ kan bẹ̀ yẹn. Àgbèjà o, ìjì mèrè ṣọ́kìtì o. John kí ló ń ṣe ìwé kí ló ṣẹlẹ̀ tó sùn báyìí ó kàn jọgọ́ sí mi kí ló tì mú náà. ọmọ ẹ̀dá. ọmọ wo ọmọ ti wà ní mọ́tò ti pẹ́ náà wí yá dùn náà wó táì kí ló tì mú tó ń ṣe wá. mo kì í ṣòro tí I'm tired ó ti rẹ̀ mí gan. ọgbẹ́ni dìde máa tó rẹ̀ jẹ́ ká máa lọ wó táì ló táì náà. Let's go. Lórí Nàìjíríà o. Hello, Bright. Hello. Ìbàdà kò gbọ́rọ̀. 5 million naira. 5 million naira. Ó lè fẹ́ kí n ti di 5 million naira kò sí. Ẹ fẹ́ bá yé mi jẹ́ tán ni. Kò sí kankan lọ́wọ́ mi mọ́ ẹ ṣàánú mi. Ó yẹ kí wọn lọ́mọ wípé èmi ò kì í ṣeré. Eré kọ́. Iṣẹ́ mi mò ń ṣe kì í ṣeré. Jọ okay tí bá rí 2.5. Oh no 2.5 kí ni mo fẹ́ fi ṣe? Kò sí nǹkan tí mo fẹ́ fi 2.5 million naira ṣe. Mi ò ní kankan mi ní nǹkan tó bá yẹn lọ́wọ́ ẹ ṣàánú mi. Okay. Sori
stage táwọn ojúlówó ojú ṣáà ṣe you understand tó bá yẹ pé 2.5 million naira ẹ̀ náà ló wà lọ́wọ́ ẹ̀ make a snap in up wá fún sórí memory card yẹn àti àwọn other things tó kù máa rí yìí sí. orí pẹ́ Surely comes around, lórí náà jẹrẹ o, ṣeré o, ṣeré o, ṣeré. Torí bálọ̀bálọ̀. Ibi tá à ń lọ la dé. Ṣẹ́ẹ̀mù, a ní ìdí pátá yín. No, kí ni? Ṣé o wà? Olùbá ṣeré bá ṣé o ṣeré o? Come here. Wọ́n ti wá kìsà. Kò sí kí wọ́n yẹ bá ń gba ara. Kò ní ẹ̀ jí sá. Kò ní ẹ̀ jí sá. Oya bọ́ tọ̀dọ̀ ẹ̀. Ìjọ fẹ́ wọ́n bẹ̀ dà. Èmi o, kò ṣeré rárá. Abùkíá, pátá ìlú òrùn báyìí. Bó ṣe máa ń rùn náà nìyẹn. Bó ṣe ń rùn nìyẹn. Bọ̀bọ̀, jalo. Lọ sí bọ̀dọ̀. Are you pleased? Abukia, give Abukele. Come in and atiwa. The grace. Bálọ̀bálọ̀, àbọ̀ ń bọ̀. Kò máa sọ́hun tí kò lẹ́rẹ̀. Kò máa sọ́hun tí kò lábọ̀. Yẹ́yẹ́, ṣọ́wọ́ àwùwọ̀ rẹ̀ mi. Ṣọ́gígùn ọ̀rẹ́ mi o. Ó tábà sókè yìí dé lórí o, bàbá yé orí o. Tọ̀run wò ó o, àgbèjà o, àgbèjà o. Wo tó bá wọn ẹ kó débi tó bá dẹ̀ wọn ẹ kó má débi nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí kejì ẹ̀ jẹ́jọ́ ń ṣèrànù kiri that's one cup of tea mi mọ̀ ń pa ẹ̀ ṣó ti yẹ ẹ̀. Ìṣeré bọ̀ yẹn sọ ẹ̀. Ó ti dé. Keep short. Drop it. Ìwọ nìkan ló wà àbókọ́ ọjọ́ mọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wa. Problem tó bá tẹ̀ kọ́ ẹrù sẹ́yìn I don't give a fuck with that. Ẹ máa fi kú ṣe kí ni ẹ máa fi kú ṣe fàjẹ́ ni Ọlọ́run. Má lọ ṣe ní kiri. Kérékéré là kéré sí iṣẹ́ tán. Ṣówó ló wà bẹ́ẹ̀. Ìwé ló wà mẹ́sà. Ṣí fúnra ẹ̀. Súnmọ́ bí sẹ́. Wọ́n ní kó súnmọ́ bí àbọ̀. Ṣọ́gbà kó súnmọ́ bí. Bẹ̀rẹ̀ síbẹ̀. Bẹ̀rẹ̀ síbẹ̀. Àfi kókó ṣe ẹjọ́ torí ọlọ́wọ́ ẹjọ́. Ṣókú àbí òkú. Oníṣòkù yóò pé àbí òkú. Ṣé máa lọ ṣe bí? Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. Ṣó ti yé movement. Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. Ṣó ti yé. Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. Mo tún rántí memory card. Ìwọ sì rántí memory card. Èmi rò pé ti gbàgbé nì. Wọ́n tún gbowó mi lọ́wọ́ yìí. Ó tún máa dowó fẹ́ mi. Màá ju o, máa kọ́ o. Gbàjọ memory card. Tọ́jú ẹ̀. Ẹ̀rẹ́ lẹ́sẹ̀. Ìwọ náà rò ní ẹ máa lọ. Ọgbà báyìí jọ. Owó èsè. Lọ. Ilé gan yẹ ká fi ṣe kí ni ká fi tọ́ bá ní o. Ọmọ mi gbọ́dọ̀ bá ṣẹ́ yìí. Kódà kí méjì ti jábọ́ lára ẹ̀ gan tí bá bá ọ máa sunkún ṣáà ni. Eléyìí
tí bá bá ṣe ìjẹ́rìí ẹ̀. ó máa kò ní sunkún kẹ̀ wákàtí ló máa ń èkó mọ́tò fọ́tò ọ̀nà kí méjì ti jábọ́ lára ẹ̀ ni mo sọ ó máa sunkún báyìí. àgbèjà o ìdí mèrè ṣọ́kìkù kò má kún gàládì o torí bálọ̀bálọ̀ ò dájú àbọ̀ ń bọ̀. Stop that vehicle for me. Yeah, license and registration, please. What goes around surely comes around. During Nigeria, oh, Dori balo balo, Stop that vehicle for me. Stop. Yeah, license and registration, please. Please open your boot. Officer, check him out, please. Check the boot. ẹ wo bí ẹni sùn. ẹ̀gbọ́n ṣe bí yóò bá lẹ̀ yẹn sí. Hey, okay, please come down for the vehicle and open your boot. Respect yourself. For God's sake, come down. Hey, wait now. Calm down. You can't just open the door like that. Get down from the vehicle. Respect yourself. Open your boot. I want to talk to you. Just come. Open your boot. Please, calm down. But, nǹkan tó ṣẹlẹ̀ ń pé lọ ṣí. We have nothing there. Yes now, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Mr. Man, come down from the vehicle. Are you out of yourself? But I will open your head. ẹni sùn orí ara ìlú lẹ pé ra yín náà bá lẹ́ ń ṣe báyìí. Ross, kò sí nǹkan kan bí tẹ́ ẹ fẹ́ wò yìí náà. Lọ ṣí. open your boot. John, ṣí bùtù yìí. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ó rí ṣí. Bá mi ṣí. Open that boot. Mo máa ṣe fara yín bá. I said you should open that boot. Hey brother, I said you should come down from the vehicle. brother come now, ẹ wá. Officer, check him out, please. Check the boot. I said you should open that boot. I didn't ask you to come down from the vehicle. I said you should open the boot. I didn't ask you to come out from the vehicle. I said you should open the boot. I said open the boot. Close the door. If you mess up, I will mess you up. Open the boot right now. Ẹni sùúrù. Respect yourself. Òun lélẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ọ̀gá, come on. You say point is there. Wait, hell, to the photo. Gbogbo bí kíbi tọ́ba bá dẹ̀ wà ká ọba pa lórí ohun gbogbo ni wàá máa ṣe bí ìgbà tó jẹ́ wípé ọba gangan ni ẹ́ onígbà téèyàn bá gbádé lórí tó mú rẹ̀kẹ̀rẹ̀ sọ́wọ́ òsì tó ṣẹ̀ṣẹ̀ mọ́ pàṣẹ lọ́wọ́ ọ̀tún kò ń ṣègbà yẹn lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ jọba o ọba lẹ́nikẹ́ni tó bá ti wà níbì kan tí gbogbo ayé ń wárìrì fún nígbà táwọn neighbors ẹ tó ń kọ́ wọn mọ́ra tó ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn ṣe tí wọn náà dẹ̀ ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ bí ọmọ tí wọ́n kọ́ láti lé ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ò mọ ẹni tí o. Èmi ò bí ẹni sùn ẹ wọ́n láti sọ náà èmi ò mọ ọkọ. Yé jọ̀nà yá. Yeah, call ambulance for me right now. Hello.
Olúwa ti fẹ́ tún ti bẹ̀rẹ̀ òde máa bọ̀ torí Ọlọ́run. Tí gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀ máa bọ̀ torí Ọlọ́run máa bọ̀ lọ́sibítù jọ torí Ọlọ́run. Kí ló dé? Àní kò máa bọ̀. Torí bálọ̀bálọ̀ àbọ̀. Doctor, báwo lára ọmọ mi? Daddy Bolu, I'm highly disappointed. Mo sọ fún yín láti jọ ìpínkẹ́ jẹ́ ká ṣe surgery fún ọmọ yìí, but you refuse to show up. Well, I'm sorry to tell you, I lose your money. Oh my God, kẹ́ ṣe nǹkan kíá, ẹ̀yin ṣe kíá. Daddy, answer. Bolu, my boy, you really gone? Come here. How are you today? I'm fine. Yeah, that's my boy. I can see that you're good. Ọmọ Akin. Profession ẹ̀ náà ló kúkú ń practice. Àkúmọ̀ bóyá mi lòun náà fẹ́ ṣe. Amẹ́kọ̀, sójà ni. Doctor lè ní. What goes around surely comes around. What goes around surely comes around. Mi ò lè wá kú, ò lè wá bayé mi jẹ́. Bright tó ti fẹ́ pa mí. Má fọwọ́ kàn mí. Tí o bá fọwọ́ kàn mí. Mo ti lọ. Mo máa lọ fún ẹ. Bright, mo ń lọ fún ẹ. Ìkànnì ẹ. Má yẹ fẹ́ sọ fún mi pé kí n má lọ, mo ti bayé mi jẹ́. So o ní over 5 million naira ní account. Mo dẹ̀ sọ fẹ́ tó kó lọ ṣe sáìtì ọ̀dà nínú. Ó tún pa mọ́ ní wọ́n ti fẹ́ mọ́ mi lọ́wọ́ sórí 200,000 right. Àwọn ti báyẹ̀ mi jẹ́, ayé mi ti bàjẹ́. Ṣórí, bó ti wá ti fẹ́ gangan ló jẹ́ kí n ṣì dúró tí ẹ̀ ti now. But now, ọmọ yẹn ti cool bright, I'm going. Ó ti sún mi kò gírí. Now mo ti kọ ẹ̀ sí ẹ. Má dárúkọ mi o. Tí o bá dárúkọ mi, ilé á ga jù ẹ lọ. Tí o bá dá. Kẹ́mi, gbogbo ilé tó ń ṣe. mo fi Ọlọ́run bàbẹ̀. Gbogbo àti àtijọ́ bàbá. O ti báyé mi jẹ́ already. Má fi ọwọ́ ẹ̀kọ́ mi. Tí o bá fi ọwọ́ kọ́ mi, má jẹ́ kí ilé ga jù ẹ lọ. Àwọn bọ́ọ̀lù irú náà rí mi báyìí. Bọ́ọ̀lù mi báyìí ló ti sún mi kò kiri. Right, mi ò ní gbà. Ó ti sún mi. Sori tí o bá fi ọwọ́ ẹ̀kọ́ mi. Tí o bá fi ọwọ́ ẹ̀kọ́ mi. Kọ́wọ́ kọ́ lára mi. Ó bẹ̀ ọ́ lẹ́yìn díọ̀. Please, Kẹ́mi. Sori, please. ọ̀pọ̀ tí mo ṣe yóò. Just calm down. This is not the right time for you to do. Tó bá jí mi mú. Tó bá fi mí lè lọ èmi nìkan ló máa kú. Ó yà kú wọlé kan náà nítorí pé ẹnu ọkọ ní ẹnu gbọ́dọ̀ yẹ kó máa gbé ògbọ́dọ̀ máa kí láti àwọn èèyàn. Please, I'm begging you. Ọmọ mi o. Wọ́n fi mí lè báyìí. Ọmọ mi o. I didn't plan it like this. Ó yà kúrò lọ́la. Bí mo kó máa yúrí báyìí ni. Máa ṣe é léṣe. Máa fi báàgì ṣe é léṣe. Please. Ọ̀dájú ọkùnrin. Maybe tó bá ti relax dáadáa. Mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. Charlie sọ̀rọ̀. Èmi fi òpin kò relax mi bọ́ tó bá ní kí n sọ dálẹ̀. Yes. Mo ní kó má ṣe fàájì o. Ó kúkú mọ̀ pé mi ò kí ń disturb ẹ̀. But ó mọ̀ pé sáìtì yẹn ó ti ṣe díẹ̀ láti pátí síbẹ̀ yẹn. Ẹni owó tó bá ti ń rí náà, mo fẹ́ ká lọ máa ṣe sáìtì yẹn. Because ilé mi rent ó ti sú mi. Káwa náà tiẹ̀ lọ sí sáìtì wa ká ló máa gbé mi. You see there, who are looking at me now? But I want to assure you, I like the light you are not sharing. Calm yourself, relax. I'm working on it. Mo appreciate gbogbo effort ẹ lórí wa. O kúkú ní lọ́wọ́ di lórí wa. Àmì o. Return. Bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀. Stella máa gbé fún kẹ. Switch off. I'm done. Èmi bá mi báyìí. Ẹ̀yin ọlọ́pàá, kí ló tó jẹ́ pé tá a bá wá kí yín lé, àwa la máa ṣe yín lálejò. Tẹ́ bá tún wá kí wa lé, àwa la tún máa ṣe yín lálejò. Àti ẹ̀gbẹ́ ká yín mọ́bì kan rárá. Mr. Bra, kò dẹ̀ wá rí báyẹn o, ẹ mọ̀ páwo ló pa.
Oyara ìlú wa and a máa ń so busy ṣé ohun tó máa ń fà nìyẹn ẹ má bínú. Exactly ló ṣe sọ yìí ọ̀rẹ́ aráàlú la jẹ́ we are friends of the people torí ìdí èyí náà lẹ́yìn gan ṣe máa ń ṣe fàájì fún wa ẹ kì í fẹ́ fi wá sílẹ̀. Officer Bright a máa ń gba visa ní ká túrí ẹ ìwọ scars gan. àwa gan kò wá náà ká fi lè sílẹ̀ but wa ní choice the nature of the job nìyẹn. ṣé iṣẹ́ tó ń ṣe yẹn kọ́ ni Kúnlé ń ṣe? Kúnlé is always around me man. Kúnlé tẹ́rí yẹn ọmọ ọ̀gá ni o department ọ̀tọ̀ọ̀tọ̀ délàjọ wà ibi tí wọ́n bá fi èmi sí ibẹ̀ ni máa ń dúró sí omi èké kọjá èmi o gbójú ó gbẹ lọ́nà ẹ ní bínú ẹ ṣàgbà bá ṣe. ẹ ṣe ayé ẹ ṣe fàájì lọ ṣe fàájì mo ti gbọ́ pọ̀. Lest I forget Kúnlé mo fẹ́ sọ̀rọ̀ kan fún mi. ẹ kí ló ṣe rẹ̀ kí ló ṣe. Mr. Brown I want you to feel me. ẹ̀yin ọ́fíìsà. mo pàdé ìyàláyé kan nínú mọ́tò coincident ni o that very morning mo fẹ́ jáde ní mo gbàgbé wọ́lẹ̀tì mi sí bí mo ṣe dénú bọ́ọ̀sì kí n sanwó tífì ẹ̀ báyìí ní wọ́lẹ̀tì ní kí n rọra mọ́ o ó dẹ̀ mọ́ mọ́ bọ́ọ̀sì kọ̀dọ̀tọ̀ ṣe máa ṣe ọ̀gbẹ́ni ọmọ yẹn ti dàbò mi bọ́ mo kọ̀ owó báyìí mo kọ̀ I just look away mo ṣáà mọ̀ náà wúmà yìí ẹ̀yìn mi ló jókòó sí direct ó dìbò di pé òun ló sanwó mọ́tò I was so surprised but ṣé o mọ̀ pé bí Yorùbá ṣe sọ wọ́n lẹ́nu tí bá ṣe ní lóore pẹ́lá ń dùn bàtà bọ́ọ̀lẹ̀ mo súnmọ́ wọn àìní pé mama kí ló ṣẹlẹ̀ mo appreciate o nìkan can we know each other better than this mo lè gba number we exchange number Mr. Brown to cut the story short o ò lè believe nǹkan tó ṣẹlẹ̀ Kúnlé Mr. Brown gba tí máa dọ́fíìsì wú wọn kò fọ́ sára rí o ọmọ ó pọ̀ spend she's a car dealer mọ́tò tó kéré jù ní kọ́pàdé ó máa ìlú máa wọ 7 million. ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí lọ́wọ́ ló mẹ́sì mi ni mo kóra mi sí. Fuck. Ṣọ́wọ́ awúwọ̀ ọ̀rẹ́ mi, ṣọ́ kíkún ọ̀rẹ́ mi o. Ó tábà sókè yìí dé borí o, bàbá yé orí o. Sọ̀rùn wò ó, àgbèjà o, àgbèjà o, àgbèjà o. Ìdí mi rẹ̀ jáde ní ọ̀rọ̀ láti. Kí lẹ fẹ́ bá wa rà nínú àwọn ọjà wa ní Lexus wa ní Vensas a ní oríṣiríṣi customer line. ó rántí ojú mi mọ́ ni. ẹ má bínú o. ok Mr. Bright abi. God bless you. ẹ̀yà ṣe wà ok. àlàáfíà ni. ẹ̀yà olùwàṣù. gbogbo lè ń kọ́. adúpẹ́ lọ́wọ́ lọ. actually ọ̀gá Stella ni mo. ọ̀gá mi Stella. ok and Stella kì í ṣe ọ̀gá mi o. Stella kì í ṣe ọ̀gá ẹ̀. bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ọ̀gá mi. ó mì pé kò ṣe Stella ló ń ta mọ́tò mi báyìí. rárá o ọkọ̀ máa wá síbí báyìí ó máa bá wa ṣiṣẹ́ ó máa bá wa ṣeré a máa ń dì. Ṣọ́wọ́ awúwọ̀ ọ̀rẹ́ mi, ṣọ́ kíkún ọ̀rẹ́ mi o. Ó tábà sókè yìí dé borí o, bàbá yé orí o. Sọ̀rùn wò ó, àgbèjà o, àgbèjà o, àgbèjà o. Ìdí mèrè ṣọ́kìkún o, àbúgà ládì o. Torí bálọ̀bálọ̀ ò dájú, àbọ̀ ń bọ̀ o. Ọmọdé burúkú ó bójú ẹ̀yìn ṣọ́gán olúwẹ̀rẹ̀ olùkóso ìbànú o. Lọ́gbàánú bí ọ̀gá. ẹṣẹ wa
èwo lè fẹ́ bá wàdà mi báyìí mà. In fact, mo ti rí nǹkan tí mo fẹ́ràn. Mo ṣe ń kọjá lọ́sìn mo rí pé ẹnu àwọn tó nice mo ṣe lè kọ́ patronize. Okay, Sha. Ẹ má bínú. Irú ọwọ́ wo ni? Mo yẹ price tẹ bẹ́ fún wọn. Ẹ wà lè wá pè mí nínú ilé. Play fine. I'm sorry. Ẹ ká sọ ma. Ẹ ká sọ. Sọ pé ṣé òun mójú mi mọ́ ni? Ọ̀rọ̀ ọmọ ọmọbìnrin mi rántí ojú yín mọ́. Ok, èmi ní ọ̀rẹ́ sísá ẹ̀. Stella! Stella, ẹ ká sọ. Báwo ni? Àìkútù mi ta. Stella, ilé lẹ́yìn. Ṣé òun ṣe ń báyìí? Àtọ́lá ni ló ní bíbá yìí, so mo bá wọn manage. Wow. Bẹ́ẹ̀ ni mà. Ó mi gbé Tọ́lá ní ní báyìí. Àwọn ọlọ́ni mà. Tọ́lá ní ti rich go nìyẹn o. Oh my God. Tọ́lá ní fara ẹ̀ ń kọ́. Àwọn ọ̀sẹ̀ ọ̀rọ̀ ó ti travel out. Ó ti travel out. Wow. So ìwọ ló wà ní báyìí nìyẹn. Bẹ́ẹ̀ ni mà. Oh my God. Mo kò ní kí n stroll around ni because estate mi jìnnà sí mi báyìí. Ṣé yẹ mo wá ní kí n tẹ̀ stroll around ni mo rí àwọn ọmọ tó wà báyìí ó máa fine ó wà okay o pé kí n tẹ̀ wá patronize ní kí n wá rà kọ́ńpẹ̀ lọ́la o. Mo ṣe ní kí n wọlé sẹ́mi tẹ̀ fún àwọn ará lé mi lónìí. Ẹ mọ̀ wọ̀rẹ́ ẹni tẹ̀lé bá sì dé máa bá wa bí báyìí. Oh sure. Sílẹ̀ ó jí sí. Sori tó tiẹ̀ ti rí báyìí lẹ́kọ̀ọ́ wọn á máa bẹ ṣeré ṣe sí tẹ́ pé lè gbé jù sí báyìí ṣe sí ní Stella, yàtọ̀ tó fi sí èmi náà mi sẹ́. So, ọ̀gí ṣe ọ̀gá mi rárá. Mo gbé o. Ọkùn ṣé kò sí? Kò sí kankan. Ẹ ṣọ́. Ó mi pe Stella kan ló ní gbogbo mi báyìí. Rárá o, rárá o. Rárá. Jọ nẹ́tíwọ̀kì ẹ̀ wo ló ní tí mo lè gbé sí? Mi ní contact ọ̀kọ̀ọ̀kan tẹ̀lé pé wọ́n sí. Mi ní. O ò dẹ̀ Nàìjíríà bí tó ń gbé. Àtọ̀. Ló bá mi báyìí. Ẹ ṣọ́ pé wà okay. I'm okay, I'm good. Stella kan ló ní ibi tá a wà yìí. Rárá sà. I will see you later. Okay. Afa ẹ ṣàkóso tẹ máa dùn kíá ebi ìpèsè jẹ́ ká wà nǹkan tá máa jẹ. Ó dà máa kò sí wàhálà máa nù tán nísìn. Yàrá tàbí ọ̀gá o, asán lórí asán. Babe, what's up? Yes baby. Ọmọ ẹni mo ní táìmù gan. Mo wà bíbá fún ẹni. Inú mi dùn gan láti wà pẹ̀lú ẹ̀ lálẹ́. Láti jọ ẹ̀, I'm very young. Ọmọ ilé yìí ló máa wà bíbá ẹni. Ibi ló máa wà títí for like 1 week. Láti máa wà nígbà yẹn. Are you sure? I swear to God. A week ló máa fọ àmì báyìí. A week ló máa fọ àmì báyìí. Okay. Mi ò ṣe problem. But the only thing you do for me is tó àti ti àárọ̀ la. You take me home. Máa kó àwọn aṣọ tí mo kó máa lò fún a week. Kò sí problem. Màá lè dágbére ní pé bí báyìí ni mo ń lọ o. Ẹlẹ́bàá ló ń gbé mi jáde o sọ ọkàn wa lè pa ẹ̀. Me problem. Are you okay with that? I'm okay. There's no problem with that. So Because machine is checking go over there. Then you go shower. Shower go go everything I do delay. Me no problem. Olówó sí olùṣe kó máa kẹ́sì rí ojú ṣe obìnrin kò lè rí. Mo tún dáhùn lé ní o. Òkè tí ẹ ti lu pàkútí ọlọ́dẹ kàkà kó sọ pé òun ṣì ní olóò máa ṣe o ti ṣe ní lé ní. What is going on? Àfẹ̀mọ́ ẹ ti ń gun bí ọjọ́ ti pẹ́ o ti forí sọ ìpẹ́. Ikú ni kì í ṣá. Ayọ̀ ṣe bẹ́ẹ̀. Ibi ló ti ṣe last time. Ibi ló ṣe last time. Ibi gbogbo ní rúùmù gbogbo ní ẹ̀ṣá. O yọ bẹ́ẹ̀ sí. Ṣé o mọ mi ló ń kú yìí? Ṣé o mọ ara ẹ̀ tí wà ló ń bọ̀ obìnrin yìí lòdù? Àlàyé yìí wo kò lè sọ. Mi ò mẹ́jẹ̀ sọ. Tí o bá dákẹ́ máa fi ìwọ ìwà fọ́ mi. Stella, what is going on? Nǹkan tẹ́mi fẹ́ kò ṣe. Má ṣe bí wèrè fún mi. Má ṣe bí wèrè. Ọmọ ẹ̀ kò ṣe. Bátàrí. Wáyé tèké. Mo ti kú. Ṣé bá ti change ìbọn sórí mi fẹ́ pa ìwé? Ẹ bá pa yẹn. Má ṣe bí wèrè. Ẹ bá pa yẹn. Má ṣe bí wèrè. If you move, I will shoot you. Ẹ ṣe o.
my God. What is going on here? Please, if you move. And guys, this is not Toriko. Toriko. Coffee, I'm kí má jẹ́ kókó ọmọ tèmi kú ìyàwó mi kó jáde ó fi mi sílẹ̀ ó wá ní kí má jẹ́ kókó. I know. Sit down. Sit down there. Sit down there. Sọlá bíbí ẹ máa ń gbà. My friend, keep quiet. Abalaye, wọ́n jókòó tiẹ̀. Mi ò ní problem pẹ̀lú ẹ̀ rárá. And you, àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀. You, Stella, mo fi ní tọ́ ẹ, mo fọkàn tọ́ ẹ. Not knowing that you are a betrayer. Iṣẹ́ ìṣù ni. Iṣẹ́ gbogbo ló máa pa ẹ́. Iṣẹ́ ìṣù ni. Èṣù yẹn náà ló tiẹ̀ lè kúrè. Ìwọ ti gbàgbé pé tá lọ bá lọ, àbọ̀ máa bọ̀. And this is return. Get up! Get up! Ẹ jẹ́ wọn báyìí. Dábàá sókè. Mo ti bọ́lẹ̀ kò yé mi mọ́. Kò yé mi o. Kò yé mi. Kò yé mi. Mo ti ṣọ́ ọ́ lọ́wọ́. Mo gbà wèrè gan. Ó ní bọ́lẹ̀ sí ni mo fi mú. Èmi ò mọ̀ bọ́ọ̀lù. Wọ́n lè fẹ́ yìí sí ẹlẹ́sẹ̀. Wọ́n kú sí ẹlọ́kọ̀ lọ. Èmi ò ti gbọ́. Mr. Man, stand up. Stella, what is going on? I know you don't know anything. Freeze! What's wrong with you? Mr. Man, just walk this way, please. Respect yourself, sir. Please. This way. This way, sir, please. This way, sir. Stella. This way, sir. Stella. Now. Relax. Check him, please. Wow. I lost him. What? Stella, kí ló ní tó fi àjẹ́ rẹ̀? So tọrọ kí n mọ ọ̀nà tẹ́mi máa gbà fi ẹ̀ pẹ́. Jẹ́ kí n sọ ọ̀kan fún ẹ. Ẹnì kejì ẹ̀ ó ti jẹ́wọ́. Of course. So. So it's better kí wọn náà jẹ́wọ́ ká lè mọ ọ̀rọ̀ ọgbọ́n tá a máa dá sí. Mo promise èmi pé tó bá jẹ́wọ́. Lóòótọ́ ni sá, ṣe ní ibi tí wọ́n ti ta mọ́tò yẹn, èmi kọ́ ni mo rí bẹ́ẹ̀. Are you serious? Ọ̀rẹ́ mi ló ní bẹ́ẹ̀. Mo kò máa jókòó síbẹ̀ láti lu àwọn èèyàn ní jìbìtì ni. Èmi kọ́ ni mo ní ìjọ ayé mi ṣe. Things tó ti jẹ́wọ́ sí àwọn kan tá a máa ṣe sí. Stella. Stella. What? So awful. Sir, get it, Jaye. Really? And you have it on tape? Nǹkan tó kàn dùn níbẹ̀ ni pé a gbìyànjú láti tún interrogate further, but unfortunately
She don't get sick, Mide. I divorce. What? You give up? And she all necessary medical examinations and she has been confirmed dead. It's okay. Arrange that you get some milk. Get additional necessary paperwork. Because I have gotten some Kama is real. Oh, leave me here for we do. We just need to wake up and be trained. It's okay. Boji, you're telling me. Yeah, it's okay. So you can go. Go and turn it on there. Sir. It's okay. Right. Sit down. Yeah, firstly, I want to congratulate you to the pay Oshibi and Abobeshe. Honestly, Ojomiloju, because even be Oshe Kuro Nidisha temporarily, in fact, the life situation we just consuming. But you won't get it anywhere. You may go from around me, but you want to place trust in your father. Sorry, and you are not back to the police force. Oh yes, you are back. And I've equally recommended you for a promotion, which the Commissioner of Police has taken up. So very soon you'll be promoted. And one more thing, surely you know where Mofeko Tubo will see. To beat Tima for anything, it's going to be a bit tighter than the she telling. So that, but trust, I know you give me what I wanted. So no problem. So Bright, you are welcome back to the police force. So personally, we got my conversation. As we go along in our walk, you are welcome back. It's okay. We really appreciate the efforts in doing it. I had to go to the team of Sukisa. It's okay. You want the king because you want to follow me or you want to share king. It's okay, right? You're welcome back. It's okay. Ṣọ́kìkún ọ̀rẹ́ mi o. Ó tábà sókè yìí dé lórí o, bàbá yé orí o. Dọ̀rùn wò ó, àgbèjà o. Àgbèjà o, àgbèjà o. Ìjímèrè ṣọ́kìkún o, kò má kún gáládì o. Torí bálọ̀bálọ̀ ò dájú, àbọ̀ ń bọ̀ o. Ọmọdé burúkú ó bójú ẹ̀yìn ṣọ́gán lolúwẹ̀rẹ̀ olùkóso ń bá yín o. Nàgbánú bí ọ̀gá